kú dédé àkókò yìí ní gbogbo ìtẹ̀ tí ń láǹfààní àti máa wò mí. Ẹ káàbọ̀ sórí àkọ́tún ìròyìn àkíkà lórí ìkànnì ìròyìn Feli-feli online TV níbi tá a ti máa mú ìwà ipá, àwọn ìròyìn tó ní ṣe pẹ̀lú ìwà ipá, ìwà ọ̀daràn àti onírúurú ìwà láabi míì tá a máa ń mú wá fún yín. Kì í ṣe pé a fi ń dẹ́rù bà wá o, bí kì í ṣe pé ká fi kẹ́kọ̀ọ́ ká tún jẹjọ́ máa fi mọ ibi tí ayé ń yí lọ ni o. Sodiq Olúwaṣèyí lèmi jẹ́, Basharun bàbá tó bí mi lọ́mọ. Ẹ jẹ́ n kọjá lọ sí abala kejì lọ́hùn náà. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà láti òdì kejì lọ́hùn-ún. Ẹ máa gbọ́ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àwọn ìròyìn ọ̀hún lẹ́nu mi. Ọ̀gá ilé ẹ̀kọ́ kan nípínlẹ̀ Ògùn ló ti wọ wàhálà báyìí ní bó ti gba ilé ẹ̀kọ́ lọ sí àgọ́ ọlọ́pàá báyìí o. Kí ni tó ṣẹlẹ̀? Wọ́n ní ọ̀gá ìyún olùkọ́ ilé ẹ̀kọ́ girama ńṣe ni ó na ọmọ akẹ́kọ̀ọ́ títí tó fi di pé ọmọ akẹ́kọ̀ọ́ ń ò mọ́ra mọ́. Wọ́n ní bó ni ọ̀rọ̀ ọ̀hún bó ṣe ṣẹlẹ̀ gan-an. Wọ́n ní ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ yìí tí ó ṣẹlẹ̀ ní ilé ẹ̀kọ́ Ọbádá Ìdíẹ̀mí high school eléyìí tí ń bẹ ní Ìmẹ̀kọ níjọba ìbílẹ̀ Afọ̀n ní ìpínlẹ̀ Ògùn. Wọ́n ní ṣe rí olùkọ́ yìí, òun náà ló jẹ́ pé ó gbé ike ìdálẹ́nu sí ló gbé lọ sí yàrá àkàwé fún àwọn akẹ́kọ̀ọ́ yìí ló sì ń bẹ̀ wọ́n wípé ṣe rí ike ìdọ̀tí ìdálẹ́nu sí láti má jẹ́ kí yàrá àkàwé yín kó mọ dọ̀tí ẹ má dálẹ́nu síbẹ̀ kẹ́sì lọ́mọ dànù ni o. Ó ní òun wá bẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún wípé kí wọ́n má jẹ́ kí ó fọ́ o. Wọ́n ní bí ìkànnì ọmọ akẹ́kọ̀ọ́ náà bí ó tí orúkọ rẹ̀ ń jẹ́ Monday Àríyọ̀, wọ́n ní bí ó ti dáhùn pé tó bá tiẹ̀ fọ́ ṣebí owó àwọn làwọn fi ní àwọn dá tí wọ́n fi bá wọn ra ike ìdálẹ́nu sí ọ̀hún. Wọ́n ní eléyìí gan ló mọ̀ bí olùkọ́ ọ̀hún nù tó fi fa ẹgbà yọ o. Wọ́n ní bí ó ti kọ́kọ́ lọ fi ẹjọ́ òun sọ̀gá àgbà fún ilé ẹ̀kọ́ yìí principal bí ó ti lọ fi ọjọ́ sùnù. Wọ́n ní principal ní kí wọ́n dá sẹ̀ríà fún ọmọ òun o. Wọ́n ní kí wọ́n fún ní ẹgbà tó tó 162 162. Wọ́n ní olùkọ́ òun náà nígbà tó láti mú àṣẹ ọ̀gá àgbà fún ilé ẹ̀kọ́ náà láti múṣẹ́ o ló bá pe ọmọ akẹ́kọ̀ọ́ òun ló bẹ̀rẹ̀ sí ní ó nà ní ẹgbà tó tó 162 162. Wọ́n nígbà tó nà tán ló di pé ọmọ òun kò fẹ́ mọ́ mọ́ra mọ́. Wọ́n ní kò tiẹ̀ yà sí dáadáa. Lẹ́yìn náà wọ́n tún ní olùkọ́ ọ̀hún tó ní kó ọmọ òun kó máa kúrú kó máa ga o kó ṣe ìyún náà bí ìgbà 162 162 bákan náà. Wọ́n ní lẹ́yìn ọ̀rẹ́yìn ló di pé ọmọ òun ló mà ṣubú lulẹ̀. Wọ́n ní bó ti ṣubú lulẹ̀ báyìí náà ló forí gba òkúta náà ni kò mọ́ra mọ́ o. Wọ́n ní kódà àwọn olùkọ́ tó wà ń bẹ̀ náà wọn ò tiẹ̀ kọ́kọ́ yà sí wípé irú kíní ṣe wọn ò tiẹ̀ kọ́kọ́ wọn ò yà sí. Wọ́n nígbà tó wáyé tán pé ọmọ òun kò mọ́ra mọ́, kò lè gbápá kò lè gbẹ́sẹ̀, òun náà ló di ẹni tí wọ́n padà wọ́n gbé lóní dìgbàdìgbà. Wọ́n gbé lọ ilé ìwòsàn tí ń bẹ ní agbègbè ọ̀hún. Nígbà tí wọ́n débẹ̀ ńkọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní famisi lára, ṣùgbọ́n dókítà ó ní ọmọ yìí ó wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ni o. ọ̀rọ̀ wọn tí wàá dé tí gbọ́ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn báyìí látẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá Ọmọlọ́lá Odùtọ́lá wọ́n fìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ o. Wọ́n ní iṣẹ́ rí Àríyọ̀, wọ́n ní kò mọ́ra mọ́ o. Wọ́n ní nígbà ìṣẹ̀lẹ̀ náà ló ṣẹlẹ̀ ní ọjọ́ 15 nínú oṣù kẹwàá, ṣùgbọ́n nígbà tí ọmọ náà tí ó padà jáde láyé kọ́ ó jáde láyé ní ọjọ́ 25 nínú oṣù kẹwàá bákan náà. Wọ́n látàrí pé lúlù ọ̀hún òun náà ló mọ̀ gbòdì lára ọmọ náà tó fi di ẹni tó gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra. Wọ́n ní ṣùgbọ́n olùkọ́ ilé ẹ̀kọ́ ọ̀hún báyìí kọ́ o, ó ti wọ wàhálà níbo ti wà ní àgọ́ ọlọ́pàá báyìí. Ọlọ́pàá wọ́n ti náwó gan, wọ́n sì ti bẹ̀rẹ̀ wádìí lórí ọ̀rọ̀ rẹ̀. Wọ́n ti wá gbé òkú ọmọ akẹ́kọ̀ọ́ ọ̀hún Monday Àríyọ̀ lọ sí ilé ìgbókùpamọ́sí ìjọba ní agbègbè ilé tí ń bẹ ní Ìdíàbà ní agbègbè ọ̀hún ní ìpínlẹ̀ Ògùn. Ó ṣẹlẹ̀ ọ̀gá olùkọ́ ó wọ wàhálà látàrí pé ó na ọmọ akẹ́kọ̀ọ́ ní ẹgbà tó tó 162 ní ìpínlẹ̀ Ògùn. Nínú àwọn ìròyìn míì tó tún bẹ níwájú mi, ìròyìn eléyìí ó ń lọ wá láti ìpínlẹ̀ Enugu níbi ó ti jẹ́ pé ẹ̀ńtà ní kó máa dáàbò bòlú tó jẹ́ pé òun náà ló tún wá ń gbẹ̀mí aráàlú. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ eléyìí ló ṣẹlẹ̀ bí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún bí wọ́n ti bẹ̀rẹ̀ wádìí o lórí bí ọlọ́pàá kan bó ti gbẹ̀mí lẹ́nu ọmọkùnrin kan tí ó jẹ́ òǹkọrin ní agbègbè kan ní ìpínlẹ̀ Enugu. Wọ́n ní bí ọ̀rọ̀ náà bó ṣe ṣẹlẹ̀, wọ́n ní ọlọ́pàá kan tó jẹ́
jẹ́ ti ẹ̀ka àjọ ọlọ́pàá tactical squad ti ìpínlẹ̀ Ògùn wọ́n ní wọ́n ti fi kélé òfin wọ́n ti fi gbé ọlọ́pàá ọ̀hún báyìí wọ́n sì ti tì í mọ́lé látàrí ikú ọmọkùnrin òǹkọrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Okezie Chizie Mba tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí Ìgbójà ní agbègbè náà. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà ló ṣẹlẹ̀ nígbà bíi aago 8 lálẹ́ ní ọjọ́ 25 nínú oṣù kẹwàá ọdún yìí. Wọ́n ní ọmọkùnrin ọ̀hún ló lọ sí àgọ́ ọlọ́pàá ti tactical squad yún olú iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún. Wọ́n nígbà tó sì débẹ̀ ni wọ́n jọ sọ̀rọ̀ lónítùbínùbí ohun tí wọ́n jọ sọ wọn ò fi léde. Wọ́n ní ṣùgbọ́n nígbà tí ọmọkùnrin ọ̀hún tí ó ṣetán tí ó mọ kúrò bẹ̀ tí ń lọ ńkọ́ wọ́n ní bó ti pẹ̀yìn dà òun náà ni ìkànnì àwọn ọlọ́pàá ọ̀hún bóyá núbi ni bóyá ẹ̀fún ni bóyá sàsì bóyá èdè kò sẹ́ni tó mọ̀. Wọ́n ní òun náà ló mọ̀ sí náà bọ́n bólẹ̀ yìnyín tí ó yìnbọn òun náà ló bá lọ bá ọmọkùnrin yìí tí ń lọ jẹ́jẹ́ rẹ̀. Wọ́n ní bó ti gbẹ̀mí lẹ́nu rẹ̀ rèé o lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n gbé dìgbàdìgbà ó di ilé ìwòsàn dókítà ní ẹ̀ǹtẹ̀ gbé wá yìí ẹlẹ́mìí ti gbà á lẹ́nu rẹ̀ o àmọ́ lẹ́yìn ọ̀rẹ́yìn wọ́n ti padà gbé òkú rẹ̀ lọ sí ilé ìgbópamọ́sí tó jẹ́ ti ìjọba ní ìpínlẹ̀ ọ̀hún. ẹni tó jẹ́ kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ ọ̀hún CP Kanayo Uzegbu ó ti fìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ ó ní wọ́n ti fi kélé òfin gbé ọlọ́pàá ọ̀hún báyìí yóò sì fojú winá òfin. Wọ́n ní wọn ò ní ṣe ọ̀rọ̀ ọ̀hún ló kú òru. Kódà ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà DSP Daniel Nduke ó ti fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ báyìí wípé lóòótọ́ ọlọ́pàá ó fìbọn ó fi já okùn ẹ̀mí ọmọkùnrin akọrin kan nípínlẹ̀ Enugu. Lákòótán eléyìí tó tún lákàkì lọ́wọ́ mi ọ̀rọ̀ Yorùbá kan òwe Yorùbá kan òun ló mà ṣe mọ́ bàbá kan lára báyìí. Wọ́n ní òwe ọ̀hún ó lọ pé ọmọ inú ọ̀ka òun náà ní í ṣekú pọ́ká o ọmọ inú èrè ní í ṣekú pèrè. Ọmọ kan leléyìí tó gbẹ̀mí lẹ́nu bàbá rẹ̀ nípínlẹ̀ Benue. Kí ni tí bàbá òun ṣe wọn ò fi léde o. Wọ́n ní ṣàdédé ni ọmọ ọ̀hún ló jẹ́ pé ó mú ọ̀bẹ ló sì gún bàbá rẹ̀ pa sínú ilé. Wọ́n ní kò jẹ́ kí ẹnikẹ́ni ó mọ̀ o ní í ṣe ló mọ̀ fi ilé òun lẹ̀ ló sì sá lọ. Wọ́n ní lẹ́yìn bíi wákàtí bíi mélòó kan tí wọn ò gbúrò bàbá tí wọn ò gbúrò ọmọ náà nínú ilé òun náà ni àwọn èèyàn ni wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ sí inú ilé ọ̀hún eléyìí tí ń bẹ ní ìjọba ìbílẹ̀ Agwata ní ìpínlẹ̀ Agatu ní ìjọba ìbílẹ̀ Agatu ní ìpínlẹ̀ Benue ní ìṣẹ̀lẹ̀ náà tó ti ṣẹlẹ̀. Ẹnìkan tó wá jẹ́ olùgbé agbègbè ọ̀hún tó jẹ́ olùlójú òpá ìlújára Kate Agada Brooks òun náà ló wá fi ọ̀rọ̀ ọ̀hún léde lójú òpá ìlújára tó sì fi àwòrán ọmọkùnrin síbẹ̀ pé ẹnikẹ́ni tó bá rí o wípé ń ṣe ni ọmọkùnrin ọ̀hún ló pa bàbá rẹ̀ sínú ilé tó sì sá lọ. Ó ṣeé ṣe kó jẹ́ pé nítorí àwọn nǹkan tó rọ̀ mọ́ owó àbí ogún bàbá rẹ̀ òun náà ló mà ṣe gbẹ̀mí lẹ́nu bàbá rẹ̀. Wọ́n ní ogún bàbá rẹ̀ lọ́bẹ̀ pa ni o ó sì fi bàbá ọ̀hún sílẹ̀ pẹ̀lú àgbàrá ìjẹ̀ sínú ilé ó fi ẹsẹ̀ fẹ́ báyìí. Wọ́n ní wọ́n wá ọmọ ọ̀hún wọn ò tí ì rí báyìí. Iyùn ó ṣẹlẹ̀ láti ìpínlẹ̀ Benue. Ọmọ ó gbẹ̀mí lẹ́nu bàbá rẹ̀ sínú ilé ó sì fẹsẹ̀ fẹ́. Àwọn ìròyìn àkíkà òun kò ní jù báyìí lọ fún ti àsìkò yìí. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì ìròyìn Feli-feli online TV láti mọ̀ ìgbà mẹ́ta bá tún mú ìròyìn náà wá fún yín. Ẹ ṣeun ṣe bí ẹ ti ń darapọ̀ mọ́ wa. Sodiq Olúwaṣeyí lèmi jẹ́ Bashir bàbá tó bí mi lọ́mọ. Títí ìgbà míì tẹ́tí máa darapọ̀ láti máa pàdé ire àti àánú Olúwa bá kó mọ̀ bẹ́ẹ̀ nìkan kan àgbẹ̀ ó dàbọ̀. ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.